alhamdulilayi wassalatu wassalamu ala rasulillah. Kí a tó máa lọ ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wo fídíò tí ó wà lókè yìí. Bismillah. Mo lè bá ẹ̀kọ́ àwọn kankan sínú fíìmù mi pé àjẹ́ ń ṣe mítìn báwo ni kọ́sùmù ta ló mọ ibi tí àjẹ́ ta ló ti dé bẹ̀rẹ̀. sọ ẹ ṣe fíìmù alájẹrí. èmi àjẹ́ ṣe mítìn ẹ lọ gbọ́ fíìmù mi àjẹ́ ṣe mítìn sọ gba ọ̀lù ní àbí àwọn. ṣáàjẹ́ ò kì í ṣe mítìn ni bàbá. èmi ò mọ o mo ṣe ń bí. ọlọ. àjẹ́ ṣe mítìn kíníkan aṣọ rẹ́ẹ̀dì ló ń wọ̀ ta ló lọ bẹ́ẹ̀ ta làjẹ́ tó mọ̀. tó wọ́n kòtò ọrùn kòtò kíníkan kòtò gégélé yẹn. báwo kókò làjẹ́ ṣe ń rí sà. ṣùgbọ́n wọ́n tó Silas man lé èyí lè kọ yẹn. of course nta torí pa àti rí èèyàn kan sì kí ẹ bá lọ sọ́dọ̀ àfa àbẹ sọ́dọ̀ pásítọ̀ wá bẹ̀ sí ṣàdúrà kìíní kankan jáde ni ó kàn lọ wọ ni sickness yẹn kàn lọ ni. ó ga o. ṣé ibi pa ni. sẹ́yìn òun wò bẹ́ẹ̀ nu fíìmù ni èmi ò bìlífù kan lójú ògbó tó mo bí wọ́n pẹ́sítọ̀ kọjọ́ kan pé tẹ bá lọ́sọ̀ gbowó yẹn lónà bá wọn lájọ máa lọ gbowó wa mo lájọ olú yẹn ṣó máa ní printing machine tiẹ̀ tẹ́lẹ̀ ni àbọ̀ máa lọ jówó central bank àbọ̀ máa lọ gbó ní ibi ìrúdè change so mo máa bí ọlá question yẹn wọ́n wá ní pé kò ní yé wọn kìnìkan ó yá wọ́n tún sọ story kan pé kò ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tí òun ṣe tiẹ̀ wákọ̀ dédé gbé wá fún kìnìkan so because èmi máa ń fẹ́ so èmi ò kọ́ káṣí kan tó wà realistic bẹ́ẹ̀ tó wà rí bẹ́ẹ̀. mashallah àkọ́kọ́ ni pé mo bá ẹni tí wọ́n interview yìí orúkọ wọn ni Sani Alli mo bá wọn dúpẹ́ fọlọ́run wípé wọ́n gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam wọ́n yàtọ̀ sí irú àwọn bàbá tí ṣokotí tí wọ́n ń ṣe fíìmù títí wọn tí wọ́n fi ń tako ẹ̀sìn kan torí pé wọ́n ti padà jáde wọ́n sọ pé bákan but ibẹ̀ yẹn kọ́ là lọ. ìdí tí mo fi bá Sani Alli dúpẹ́ ni pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ní man yuridillahu bihi khairan yufaqihuhu fi ddin ẹni tọ́lọ́ ń bá fi oore tó bá ronú ẹ̀kàn láti ṣoore fún àgbọ́yé ẹ̀sìn lọ́lọ́run máa fún lágbègbè interview tọ́lọ́run bá ní kẹrí ṣe àrídájú wípé Ọlọ́run fún yín lágbọ́yé ẹ̀sìn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn tí wọ́n ń ṣe fíìmù tààrò yìí pé ó yẹ kí wọ́n máa kọ́ ayé lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti fi da ìrìn àjò ayé rú. ọ̀tọ̀ ní tìyàwó méjì tó já sí pé gbogbo ohun tí wọ́n bá máa ṣe báyìí bí kan níyàwó kan ó pa ọmọ èkejì ẹ̀ léyìí tó dẹ̀ já sí pé in real life mélòó lórí bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ẹ lọ wo àwọn tí wọ́n ń ṣe movie láwọn ìlú òyìnbó gidi tí ọ̀pọ̀lọpọ̀ wọn bá fẹ́ ṣe movie wọn nínú àwọn nǹkan tí wọ́n máa ń ṣe bóyá wọ́n ti ń ṣe nǹkan kan tó lọ pẹ̀lú technology tó já sí pé in the nearest future wọ́n fẹ́ gbé kinní yẹn jáde wọ́n á put kinní yẹn sínú movie tó já sí pé wọ́n believe pé tẹ́ bá ti lè wò tẹ́ ti lè rà tẹ́ ti ní interest nínú ẹ̀ in technology tí wọ́n fẹ́ gbé jáde yẹn tí wọ́n fi ṣe documentary film yẹn wọ́n believe pé kinní yẹn máa tà àbí nínú àwọn ọ̀nà míì tó já sí pé wọ́n máa ń ṣe táwọn ti wá níbí báyìí tí wọ́n fi ń kó bá wa wọ́n á fẹ́ sọ̀rọ̀ nípa bí a lọ wọn ò ní lọ bá àwọn tí wọ́n jẹ́ law students àbáwọn legal practitioners kí wọ́n lọ béèrè kí làwọn terminologies tí wọ́n máa ń lò wọn ò ní make enquiry lórí ọ̀nà nǹkan tí wọ́n fẹ́ sọ yẹn wọ́n kàn máa kọ fíìmù títí wọn wá kọ script títí wọn bí ẹni pé báwọn ṣe fẹ́ jẹ́ kó rí. medical line náà ńkọ́ kéèyàn fẹ́ sọ̀rọ̀ nípa pé cancer ṣẹlẹ̀ sí èèyàn kan wọn ò ní mọ kí ni ihun tó yẹ kí wọ́n fi mójútó cancer yẹn ẹ lọ sí a lot of àwọn big hospitals bó jẹ́ tìjọba ni bó jẹ́ taládàáni ni ẹ ní lọ síbẹ̀ ibi irú oògùn wo náà máa ń lò fún irú ilé ìṣó lè lọ pẹ̀lú operation chronic cancer ni àbí partial cancer ni kẹ́ fi ṣe fíìmù tó fi já sí pé ọmọ tó ń wo gan tó bá kẹ́kọ̀ọ́ tó bá dé inú exam hall kó tiẹ̀ gbàgbé ní tí wọ́n kọ fún nínú class tó bá rántí fíìmù titi yín yẹn kó fi kọ ánsà ìkalẹ̀ wọn ní ṣe bẹ́ẹ̀ èyí tó tiẹ̀ wá kéré jù òun náà ní pé bí kan ní ẹ bóyá wọ́n yìnbọn fún yàn ẹ ní rí ẹ̀jẹ̀ subhanallah so we need to do better in our film industry. ẹ wo bí ọ̀rọ̀ àjẹ́ ọ̀nù àjẹ́ nísìn kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ in real life níbi àjẹ́ ń ṣe meeting kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀ in real life níjọ́ tó ti bí àwa sáyé àwọn tí wọ́n máa ń lo brain nígbà yẹn tó máa ń ta ìwé àwọn èèyàn á tún gbé wá nígbè pé níbi kan ẹyẹ kan ń fò they will never tell you state wo ni local government wo ni street wo ni kódà wọn ò ní lè sọ ní pé kó ṣẹlẹ̀ rí kọ́ wá sọ wípé ní Ìdúmọ̀tà àbí ní Òyìngbò àbí l'Óṣòdì níbi tọ́mọ̀ ilé èrò máa ń pọ̀ sí tẹ́nìkan fi lè jáde pé ababa ìwé tẹ́ wá ń tà fún wa nínú àdúgbò èmi wà lọ́jà lánàá mi gbọ́ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ they won't so ọ̀nà yẹn ó pọ̀ gan tí wọ́n ti lè fi ṣe dáadáa ju àwọn nǹkan tí wọ́n kàn ń believe pé káwọn èèyàn kàn máa wò ó kọ́kàn máa fi waste time ara wọn you can do better. ẹlẹ́ẹ̀kejì mo kàn wá fẹ́ pass message fún bàbá wa Sani Alli ṣe rí ọ̀rọ̀ wípé àlùjọ̀nù wọ́n fi ń gbé owó tí wọ́n fi ń ṣe fíìmù fún wa
ó rí lò in tó bá jẹ́ òdodo àwa máa sọ in reality, especially in line of spirituality. ẹ jẹ́ n sọ fún yín kí n ṣàlàyé fún yín. ṣẹ́rí lójú ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, then a máa wá relate ẹ̀ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ nílé ayé lọ́wọ́lọ́wọ́ báyìí fún gbogbo wa tí ó ṣe ń pè ẹ́ ṣe gbígbà ayé ànábì ní rárá. ìkan nínú àwọn tí wọ́n jẹ́ wákìlù, àwọn alámòjútó, ànábì ní kó lọ mú nǹkan wá nínú store. ìgbà tó débẹ̀ store tí wọ́n ti tì ó bá yàn nínú bẹ̀. Kí ni wọ́n ṣe ń bí, báwo ló ṣe wọlé? nígbà tó máa fà á ó bá nǹkan lọ́wọ́ ẹ̀ tó ti jí kó. Àjẹpọ̀ lé nìwọ nìyẹn, màá mú ẹ dọ́dọ̀ ànábì Muhammad. arákùnrin yìí wá bẹ̀ wákìlù yìí pé jọ mi ì ní padà wá mọ́ yẹn. ó fi wákìlù tó jẹ́ alámòjútó store yẹn ó fi arákùnrin yẹn lẹ̀. nígbà tó dọ́dọ̀ ànábì ń béèrè lọ́wọ́ ẹ pé báwo làlejò ẹ, ṣùgbọ́n torí wípé wọ́n ti jọ ní àdéhùn pé òun ò ní sọ fún ànábì, òun ò dẹ̀ ní mú lọ sọ́dọ̀ ànábì. Gbọ́ mi yé, kò lè sọ fún ànábì wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀. ànábì wa ń sọ fún pé sórí n tó sọ fún ẹ yẹn o irọ́ ló pa, that is ó ṣì ń padà bọ̀. nígbà tó di ẹlẹ́ẹ̀kejì ó tún fẹ́ lọ mú nǹkan nínú store again, ọ̀ràn lọ ó tún bá ń bẹ̀. bí sinẹ́rò yẹn ṣe lọ lákọ̀ọ́kọ́ ó tún lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì, arákùnrin yìí ó tún fi ilẹ̀. nígbà tóun tún dọ́dọ̀ ànábì padà yẹn wákìlù, ànábì tún sọ fún pé báwo làlejò ẹ, kò tún lè sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àdéhùn tó ti ṣe. ànábì tún sọ fún pé ẹlẹ́ẹ̀kejì yìí irọ́ ló pa. nígbà tó di ẹlẹ́ẹ̀kẹta tó tún mú wá ọ̀gbẹ́ni èyí tó ṣe lẹ́lẹ́kẹta yìí máa ń mú ẹ dọ́dọ̀ ànábì. nígbà tí ẹni tí ó wá ń jí nǹkan yìí tóun náà wá rí pé ó dàbẹ́ pé ó serious, ó fẹ́ mú òun lọ fún ànábì Muhammad, ó wá sọ fún yín pé wá sórí èmi tó ń wò yìí àlùjọ̀nù ni mí. bákan náà màá fún ẹ ní nkẹ̀kẹ́ tó já sí pé tó o bá ń kà á, gbogbo irú èmi àti àwọn yòókù mi wọn ò ní àǹfààní láti débi nǹkan ẹ̀ àbí láti ṣe ẹ́ láburú. wákìlù wa ń béèrè pé kí ni nǹkan náà, ó ní bẹ́ẹ̀ ni Ayatul Kursi yìí ni, tó o bá ti ń ké ní gbogbo ìgbà ìran àlùjọ̀nù òun tó máa ń jí nǹkan wọn ò ní lè débẹ̀. ó wá filẹ̀ ó lọ. nígbà tí wákìlù dọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam padà, ànábì ní báwo làlejò ẹ, kò tún lè sọ̀rọ̀. ànábì ní sórí èyí tó sọ fún ẹ lákọ̀ọ́kọ́ àtẹ̀kejì irọ́ ni, ṣùgbọ́n èyí tó sọ fún ẹ lẹ́lẹ́ẹ̀kẹta yìí òdodo ni. ìyẹn ní pé Ayatul Kursi yìí tó fún ẹ pé kó o máa kà yìí gbogbo ìgbà tó o bá ń ké, gbogbo ohun tó sọ pé yóò máa ṣẹlẹ̀ àbí ò ní ṣẹlẹ̀ yẹn òdodo ni. látijọ́ náà kò dẹ̀ padà wá mọ́ lóòótọ́. so àwọn àlùjọ̀nù wà tí wọ́n máa ń ránṣẹ́, àwọn tó bá mọ àṣírí yẹn ni wọ́n máa ń ṣe. ó dẹ̀ tún dìpẹ́ǹdì bí àlùjọ̀nù yẹn bá ṣe gbóná tó. èmi lè lọ báǹkì, kò ń ṣe pé ó máa print owó títí ẹ̀ lọ́tọ̀, wọ́n máa ń lọ ń jí wá níbì kan ni. wọ́n lè wọnú báǹkì kan jí, wọ́n lè wọ inú ilé, owó tó gbé wọlé o lè gbé bí 500 million sínú ilé, kó yọ bí 30 million níbẹ̀ kó lọ gbé fún àwọn tó rán wọn ṣẹ́yìn. àmọ́ àǹfààní táwa ní ni pé gbogbo ilé tí wọ́n bá ti ń ké Al-Qur'ani àbí tí wọ́n ń ké Ayatul Kursi kò ní sí irú ẹ̀ ń bẹ̀. bákan náà òbí mi lè fi ọmọ ẹ̀ sílẹ̀ sínú ilé pẹ̀lú owó kó jáde lọ, nígbà tí ó bá fi dé káwọn àlùjọ̀nù yẹn ti ṣọṣẹ́, a máa wá na ọmọ ìgbé ọmọ yẹn ló ń jalè, ọmọ a máa wá ké, a máa pe wàláhì òun ò jí nǹkan yín. bẹ́ẹ̀ náà ni nínú ṣọ́ọ̀bù ẹlòmíì náà bọ́ ṣe ń jí nìyẹn. wàá kàn déédéé dé ṣọ́ọ̀bù ẹ nígbà míì, ọjà tó kó síbẹ̀ tó kà tó pé o dẹ̀ ní bá mọ́, àwọn àlùjọ̀nù yẹn ni wọ́n ń ṣiṣẹ́ yẹn. so eléyìí ó rí o, a ní sọ yí pé nǹkan tó rí lò rí, a ní sọ pé nǹkan tí ò rí kò rí. kọ́lọ́n kó ṣe gbogbo wa ní ẹni ìfọ̀kànbalẹ̀. mo kí bàbá wa Sunny Alli, kọ́lọ́n kó túbọ̀ bá wa fi yín mọ́nà, gbogbo àwọn tó kù náà kọ́lọ́n kó bá wa fi wọ́n mọ́nà, kó má lé àwa náà kó lójú ọ̀nà náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.